Èyí ni ètò Iri Owuro, níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbà sókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Ámósì orí 1 títí dé ẹsẹ̀ 3 orí 2. Ó kà báyìí: àwọn ọ̀rọ̀ Ámósì, ọ̀kan lára àwọn olùṣọ́ àgùntàn Tẹ́kọ̀à, ohun tí ó rí nípa Ísírẹ́lì ní ọdún 2 ṣáájú ilẹ̀ rírì, nígbà tí Ùsáyà ọba Júdà àti Jeroboamu ọmọ Jehoaṣi jẹ́ ọba ní ilẹ̀ Ísírẹ́lì. Ó wí pé, Olúwa yóò bú jáde láti Síónì, ohùn rẹ̀ yóò sì sán bí àrá láti Jerúsálẹ́mù wá. Ibùgbé àwọn olùṣọ́ àgùntàn yóò sì ṣófo, orí òkè Kámẹ́lì yóò sì rọ. Èyí ni ohun tí Olúwa wí: nítorí ẹ̀ṣẹ̀ 3 ti Damasku, àní fún 4, èmi kò ní yí ìpinnu ìjìyà mi padà. Nítorí wọ́n fi ohun èlò ìpakà pa Gileadi, pẹ̀lú ohun èlò irin tí ó ní eyín mímú. Èmi yóò rán iná sí ilé Asaeli, èyí tí yóò jó àwọn ààfin Beni-Hadadi run. Èmi yóò ṣẹ́ ọ̀pá ìdábùú Damasku, èmi yóò sì pa ọba tí ó wà ní àfonífojì Áfẹ́nì run, àti ẹni tí ó di ọ̀pá aládé mú ní Beti-Edeni. Àwọn ará Aramu yóò lọ sí ìgbèkùn sí Kiri, ni Olúwa wí. Èyí ni ohun tí Olúwa wí: nítorí ẹ̀ṣẹ̀ 3 Gasa, àní nítorí 4, èmi kò ní yí ìpinnu ìjìyà mi padà. Gẹ́gẹ́ bí oníṣòwò ẹrú, ó kó gbogbo àwọn ènìyàn mi ní ìgbèkùn, ó sì tà wọ́n fún Édómù. Èmi yóò rán iná sí ara odi Gasa tí yóò jó àwọn ààfin rẹ̀ run. Èmi yóò ké àwọn olùgbé Aṣdodu kúrò, ti ẹni tí ó di ọ̀pá aládé ní Aṣkeloni mú. Èmi yóò yí ọwọ́ mi sí Ekroni, títí tí ìyókù Filistini yóò fi ṣègbé, ni Olúwa Olódùmarè wí. Èyí ni ohun tí Olúwa wí: nítorí ẹ̀ṣẹ̀ 3 ti Tire, àní nítorí 4, èmi kì yóò yí ìpinnu ìjìyà mi padà. Nítorí wọ́n ta gbogbo àwọn ènìyàn tí ó wà ní ìgbèkùn fún Édómù, wọn kò sì náání májẹ̀mú ọba kan. Èmi yóò rán iná sí ara odi Tire tí yóò jó gbogbo àwọn ààfin rẹ̀ run. Èyí ni ohun tí Olúwa wí: nítorí ẹ̀ṣẹ̀ 3 ti Édómù, àní nítorí 4, èmi kò ní yí ìpinnu ìjìyà mi padà. Nítorí òun fi idà lépa arákùnrin rẹ̀, ó sì gbé gbogbo àánú sọnù. Ìbínú rẹ̀ sì faniya títí, ó sì pa ìbínú rẹ̀ bí èéfín mọ́. Èmi yóò rán iná sí orí Temani, tí yóò jó gbogbo ààfin Bosra run. Èyí ni ohun tí Olúwa wí: nítorí ẹ̀ṣẹ̀ 3 ti Ammoni, àní 4, èmi kò ní yí ìpinnu ìjìyà mi padà. Nítorí wọ́n ti la inú àwọn aboyún Gileadi, kí wọ́n bá lè fẹ́ ilẹ̀ wọn sẹ́yìn. Èmi yóò rán iná sí ara odi Rabba, èyí tí yóò jó àwọn ààfin rẹ̀ run, pẹ̀lú ìwọ ayọ̀ ní ọjọ́ ogun, pẹ̀lú ìjì líle ní ọjọ́ àjà. Ọba wọn yóò sì lọ sí ìgbèkùn, òun àti àwọn ọmọ aládé rẹ̀ lápapọ̀, ni Olúwa wí. Ámósì orí 2. Èyí ni ohun tí Olúwa wí: nítorí ẹ̀ṣẹ̀ 3 ti Moabu, àní fún 4, èmi kò ní yí ìpinnu ìjìyà mi padà. Nítorí ó ti sún di eérú, egungun ọba Édómù. Èmi yóò rán iná sí orí Moabu, èyí tí yóò jó àwọn ààfin Kerioti run. Moabu yóò sì kú pẹ̀lú ariwo, pẹ̀lú igbe àti pẹ̀lú ìró ìpè. Èmi yóò ké onídàájọ́ rẹ̀ kúrò, èmi yóò sì pa gbogbo àwọn ọmọ aládé rẹ̀ nínú rẹ̀, ni Olúwa wí. Ìdájọ́ Ọlọ́run lórí ẹ̀ṣẹ̀ dájú. Ẹsẹ̀ 1 ẹ̀kọ́ yìí ṣe àfihàn wòlíì Ámósì, irú ènìyàn tí ó jẹ́ àti àkókò tí ó sọ àsọtẹ́lẹ̀ rẹ̀. Ẹsẹ̀ 2 jẹ́ gbólóhùn tí ó mú ìbẹ̀rù àti ìwárìrì wá.
bí ó ti fẹ́ bẹ̀rẹ̀ ìkéde ìdájọ́ Ọlọ́run lórí àwọn orílẹ̀-èdè. Mélòó àti kí ni orúkọ àwọn orílẹ̀-èdè tí wòlíì Ámósì kéde ìdájọ́ Ọlọ́run lé lórí ní ẹsẹ̀ 3 títí dé 21? Àwọn wọ̀nyí jẹ́ àwọn orílẹ̀-èdè alámúlẹ́gbẹ̀ẹ́ Ísírẹ́lì àti Júdà tí wọ́n jẹ́ kèfèrí. Kí ni o rò pé ó mú kí Ọlọ́run bẹ̀rẹ̀ ìdájọ́ rẹ̀ láti ọ̀dọ̀ wọn? Yẹ Dáníẹ́lì orí 5 ẹsẹ̀ 21 apá 2 wò. Gbólóhùn wo ni ó wáyé lemọ́lemọ́ nínú ẹ̀kọ́ kíkà yìí? Ohun tí awẹ gbólóhùn yìí túmọ̀ sí ni pé nítorí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ wọn, pàápàá àwọn ẹ̀ṣẹ̀ tí a dárúkọ wọn nínú ẹ̀kọ́ yìí, kí ni Ọlọ́run yóò fi ṣèdájọ́ wọn gẹ́gẹ́ bí àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí? 4, 7, 10, 11, 14 àti orí 2 ẹsẹ̀ 2. Ṣe àfiwé èyí pẹ̀lú Pétérù kejì orí 3 ẹsẹ̀ 7. Ìdájọ́ Ọlọ́run dájú lórí ẹ̀ṣẹ̀. Àdúrà: Jésù Olúwa, jọ̀wọ́ gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀, kí o sì gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ mi. Àmín.